Ààyè ni Màmá Deborah Adebola Fasoyin Ọdún lọ sópin wà. Ìyá ò mọ̀ kú, mọ̀lẹ́bí ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ẹgbẹ́ akọrin obìnrin rere ìjọ CAC tìlú Ìbàdàn, ìyẹn CAC Good Women Choir Ìbàdàn, ó mà ti kéde pé irọ́ tó jìnnà sí òótọ́ oníròyìn tó máa ń lọ ní ìgboro pé Màmá Deborah Adebola Fasoyin tó léwájú orin Ọdún lọ sópin ti jáde láyé. Ọ̀rọ̀ náà ló mà jáde nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí agbẹnusọ Màmá Olúwaṣoyin Olúkóredé ní ọjọ́ Ajé Monday, nígbà tí BBC Yoruba tó kàn sí Olúkóredé lórí aago. Ó ní irọ́ ni ìròyìn náà àti pé àlàáfíà ó ní màmá wà, kò sí nǹkan kan tó ṣe màmá. Ọkùnrin náà tó wà pẹ̀lú màmá lásìkò tí ó ń bá wọn oníròyìn sọ̀rọ̀, ó mà sọ wípé àwọn tí ń ká fídíò tàbí ohun màmá sílẹ̀, àwọn yìí ó sì fi léde lójú òpó Facebook láìpẹ́. Ó ní ìròyìn òfegè ní o, kò sí nǹkan kan tó ṣe màmá. A ti ń ká ọ̀rọ̀ wọn sílẹ̀ lọ́wọ́ báyìí, a sì máa gbé síta láìpẹ́. Ojú òpó Facebook wọn ìyẹn láti máa gbé ọ̀rọ̀ náà síta, nítorí ojú òpó Facebook náà ó ní gbogbo ìròyìn yìí òun ló ti bẹ̀rẹ̀. A máa gbé ọ̀rọ̀ wọn jáde lójú òpó Facebook. Ẹgbẹ́ obìnrin rere ìjọ CAC ló sọ bẹ́ẹ̀. Kì í máa ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìròyìn nípa ikú màmá yóò máa gbòde ní Nàìjíríà nígbà tí kò sí nǹkan kan tó ṣe màmá. Lọ́tẹ̀ yìí, alẹ́ ọjọ́ àìkú Sunday tí ń ṣe ọjọ́ 15 oṣù kẹta ọdún 2026 yìí, ohun mà tún ní ìròyìn míì ìmọ̀ ló mà tún gbòde pé màmá ti jáde láyé lẹ́ni ọdún 96. Kódà ìròyìn náà tilẹ̀ sọ pé ọ̀pọ̀ àwọn olólùfẹ́ màmá àtàwọn akọrin ẹ̀mí bíi tirẹ̀ ń ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìdárò màmá báyìí. Ta ni Màmá Deborah Fasoyin? Ọjọ́ 1 oṣù kẹta ọdún 1940 òun wọ́n mà bí ajínrere náà nílùú Ọ̀yọ́. Ó ti pẹ́ tí màmá tó ti ń kọ orin, àmọ́ ìràwọ̀ rẹ̀ ó túnbọ̀ mílẹ̀ tìtì síwájú sí i lẹ́yìn tí ẹgbẹ́ obìnrin rere ìjọ CAC tó mà gbé orin Ọdún lọ sópin jáde ní nǹkan bí 40 ọdún sẹ́yìn. Látìgbà tí orin náà sì ti jáde títí di àsìkò yìí, ń làwọn èèyàn sì máa ń fi orin Ọdún lọ sópin wọ́n máa fi ń ṣe àdúrà tí ọdún bá ti ń parí lọ. Àdúrà wa ni pé kí Elédùà kó lọ́ra ẹ̀mí Màmá Deborah Fasoyin. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ tàná, adẹ̀kú múra ṣẹ́ tòní, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí o, àmín.